Give thanks and good health. Ní gbogbo ọjọ́ tẹ́ bá ti rántí For ọjọ́ all ìbí days you yín. remember your birthday. Àbámọ̀ kí ni mo wá sáyé kò ní tẹnu ẹnì Regret kọ̀ọ̀kan of yín coming to jáde. this earth will not be your portion. Bíbélì The wípé Bible says bẹ́ẹ̀ ni kí ìwọ kó kọ́ wa you should teach us láti máa ka iye ọjọ́ to wa count our days kí àwa kí ó lè fọkàn wa sí ipa ọgbọ́n. so we can be conscious. Ara ohun mẹ́ta ni mo kọ sílẹ̀. I've written down 3 things. Ó ṣe pàtàkì kí It is èmi àtẹ̀yìn máa rántí àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta It is wọ̀nyí. important that we remember these 3 days. Ọjọ́ àkọ́kọ́ ni ọjọ́ ìbí wa. The first is our birthday, Ọjọ́ kejì ni ọjọ́ ìgbéyàwó. and the second is the day we get married. Ìkẹta ni ọjọ́ tí a And bá kú. thirdly is the day we die. Àwọn kan tí kò yí ọ̀pọ̀ ènìyàn ni pé Some things most people do not understand is ìṣòro that tàbí ìdánwò tí wọ́n ń là á kọjá problems or tribulations you're kò jẹ́ kí facing wọ́n rántí ọjọ́ ìbí wọn. will not make them remember their birthday. Ọ̀pọ̀ ni mo gbàgbé. Most of them are forgotten. Ẹ gbọ́ èyí dáadáa. You should listen very well. Kí a tó bí ọ, Before you're being kò sí congratulated, ìdánwò tí ń bẹ. Kí a tó bí ọ, before you were born, ìṣòro pàápàá ti wà there have been problems, nínú ayé yìí. even on earth. Àti ìṣòro Both problems àti ìdánwò. and tribulations. Kò sí ìkọ̀kọ̀ tó sí ìdíwọ́ kí wọ́n má bí ọ sáyé. None of them is an obstacle to Bíbélì you being wípé born on earth. The a Bible dá says ìṣòro àti ìdánwò nítorí ènìyàn. we have created problem and tribulations Ìdánwò for the tàbí sake of ìṣòro man. yóò ń kó máa là No kọjá. matter the problem and tribulations you're Ní facing, ìwọ̀n ìgbà tó o bá sì jẹ́ abẹ̀mí lórí for èké as long yẹ̀pẹ̀ as yìí, you still exist on earth, rántí láti remember dúpẹ́. to give thanks. Ohun tó pè nídánwò tàbí ìṣòro tó dé bá ọ yẹn. This thing you call a problem or Èyí tí ò tribulation, tó bẹ́ẹ̀ tó dé bá àwọn ọ̀rẹ́ rẹ kan, wọ́n ti kú. even those that can't stand yours, that have Ohun tí ìwọ ń some pè ní ìṣòro tó dá a kalẹ̀ yẹn. that thing you've seen as a problem that is Èyí making tí ò you tó bẹ́ẹ̀ foolish. ṣe àwọn ẹlòmíràn, wọ́n wà nínú àhámọ́ ayé nínú ọ̀rọ̀ tí wọn ò mọ̀ A lot dé. of people didn't face that is Bí ẹ like ti ń of gbọ́ mi yours. ẹ̀yin ọlọ́jọ́ bí òní, Brethren, as you're listening gbogbo to me, ìṣòro tàbí ìdánwò no matter the problem or tí ó pa ọjọ́ tribulation ìbí kúrò lọ́wọ́ rẹ tí ò ní jẹ́ that kó o will make you dúpẹ́. not remember your birthday and Lórúkọ not give Jésù thanks. Kristi, Ọlọ́run In Ayọ̀délé Jesus' bá ọ tì í name, dànù. God of Elijah will push it away for you. Ní ti ọjọ́ ìgbéyàwó, As for the day you get married, ó ṣe pàtàkì kó o máa rántí ọjọ́ tá a gbé ọ níyàwó. it is very important to remember the day you were being married. Tí ènìyàn bá ṣe ìgbéyàwó, ó bọ́ sínú ìgbé ayé ọ̀tun. If you get married, you start a new life. Lọ́jọ́ tá a gbéyàwó, a bọ́ The sínú day you ìgbé ayé get tó yàtọ̀. married, you begin a different life. Ṣùgbọ́n But àìmọ̀kànmọ̀kàn ignorance kò jẹ́ kí àwa ènìyàn fi ọkàn wa sípa ọgbọ́n láti lè máa dúpẹ́ ní àyájọ́ tá a gbéyàwó. made us unconscious for giving thanks on the day we Ní get ọjọ́ married. ìgbéyàwó mìíràn, On some àwọn marriage ìdánwò bí mo ti sọ ṣáájú tàbí ìṣòro, problems that, like I've said ó ti earlier, kojú ìgbéyàwó yẹn nítorí tí wọn ò ní agbára láti borí rẹ̀, ó wá bà ọjọ́ ìgbéyàwó it jẹ́. has ruined the day of the marriage because they don't have enough Kírú ọ̀pọ̀ power to ìgbéyàwó overcome bẹ́ẹ̀ tó tribulation. bàjẹ́, Before such marriage wọ́n gets ti di spoiled, ọlọ́mọ. they've Ẹgbẹ́ given èyí birth to dáadáa, children. Listen ìgbéyàwó tó bá attentively. ti ní ọmọ nínú Any kò marriage lè that has a túká. child in it can never be separated. Ṣùgbọ́n nítorí àìmọ̀kànmọ̀kàn ẹ̀yin ènìyàn, Because of the tó bá people's ti rántí ignorance, ọjọ́ ìgbéyàwó yẹn, whenever you remember the day you bóyá got ọkọ ló married, sá lọ ni tàbí maybe ìyàwó it's ló pín husband ìgbéyàwó and níyà, wife that has run ohun away. tí ó máa sọ ní What èpè they will ńláńlá, they'll start raising èyí questions tí wọn ò gbọ́rú ẹ̀ rí. such you've never heard Lẹ́yìn before. gbogbo rẹ̀, After all àwa that, ni yéé. they will begin to Òun exclaim, kábàámọ̀ torí pé òun fẹ́ lágbájá tàbí òun gbé tẹ̀mẹ̀dù ní I ìyàwó. regret ever getting married. Ẹ to gbọ́ this mi person. dáadáa. Listen Ìgbéyàwó attentively. tó ti ní ọmọ nínú tó A ń marriage lánàá that tó has a kábàámọ̀. child and you're regretting. Báwo ló ṣe fà káyé ọmọ náà ò rí? How do you want the life of the child? Yorùbá bọ̀ wọ́n kọ nínú ìwé wọn. Wọ́n ní tí ènìyàn ò bá tọwọ́ là á máa tabẹ́là. Ìgbéyàwó Marriage tí o bímọ, that you tí that ìṣòro has a tàbí child ìdánwò with, pápójú tó pín. that is facing a problem and tribulation Tí and ọmọ got bá separated padà for kàwé that tó cause. ṣoríire If the yóò mú child gets ìgbéyàwó successful, ìsopọ̀ the padà. child will bring back that marriage. Ṣùgbọ́n But tí òye nǹkan tí mò ń sọ yóò bá ti yé yín. if you don't have full knowledge Ìyá of yẹn á what sọ I'm pé saying, ọmọ yẹn ò gbọdọ̀ lọ sọ́dọ̀ dádì ẹ the o. mother will say that child must not go Bàbá to yẹn á the sọ pé father. ọmọ yẹn ò gbọdọ̀ pé ìyá ẹ o. And the father will also restrict Ẹ the ló child sá from telling his mother. ní ilẹ̀ Yorùbá. In Ìyá mi Yorùbá sọ fún mi land, pé my ìyá mother méjì said kì í bíyàn. that you can't be given birth to by 2 mothers. Tó bá wá rí bẹ́ẹ̀, If that is the real case, gbogbo ìṣòro yóò kó máa kojú no ìgbéyàwó rẹ̀. matter the problems your marriage is Ẹnìkan facing, ṣàmì kò ní borí. someone say men will overcome. Èmi ò gbọ́ àmì yẹn dáadáa, kò ní Amen borí. will overcome it.
ẹnìkan ṣàmì bóyá o tẹ̀ ti bára rẹ nínú ìdánwò ìgbéyàwó kan Even if you are in the ọ̀rọ̀ problem òdì ló wá ń already, jáde mo you já begin to àṣẹ raise ìpè orí curses. òkè yìí lò gbogbo ọ̀rọ̀ òdì tó ti sọ sí ìgbéyàwó tó lè tún bayé ọmọ jẹ́ nítorí ọjọ́ ayọ̀ ọjọ́ òní ẹ̀jẹ̀ Jésù kó wẹ ìpè náà dànù. ẹ̀yin ènìyàn brethren, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ye I want you to ní know, pàtàkì most especially, ọkùnrin máa ń gbọgbẹ́ púpọ̀ tó bá ti ń rí ọjọ́ òní most men get conscious when they bóyá experience ìdílé rẹ something kò like ní this. ayọ̀ tó ló fọ ọgbẹ́ ọkàn Maybe you're having a problem because you don't have enough bóyá time of ìdánwò own. tirẹ̀ ni kó o tẹ̀ kóbìnrin jọ Or your problem is nítorí o having ti gba women. Ọlọ́run ayọ̀délé gbọ́. Just because you believe in the God of ó Ayọ̀délé, ọkùnrin kan ṣàmì ń bẹ̀ yẹn if a man can say amen, gbogbo ìdánwò àti ìṣòro tó no matter kojú the ìgbéyàwó problem rẹ tí ò and jẹ́ kínú rẹ̀ ó dùn láti òní tribulation ó borí gbogbo ìṣòro náà. you will overcome. mo gba àdúrà yìí ní pàtàkì I'm saying this prayer gbogbo most ẹ̀yin màmá especially tàbí ọ̀dọ́ tó ń bẹ níhìn mothers and the gbogbo youth. ìdánwò tàbí ìṣòro tó No máa ń matter the dojúkọ problem ìgbéyàwó that are facing èyí tí kì í jẹ́ marriage, kínú obìnrin ó dùn that make ní women pàtàkì èyí sad. tẹ̀ ń ṣayẹyẹ Most ọjọ́ ìbí lónìí especially those that are àṣẹ celebrating dàbí pé today. bàbá yìí sórí òkè tó ń dáa fún títí di wákàtí ọ̀wẹ́ kó pa ìdánwò náà rẹ Pray fún yín that God give you the strength to overcome such problems nítorí àkókò mi because of the few time I ìkẹta have. Thirdly, ọjọ́ tí a bá kú the day we die. olùfẹ́ Beloved, mo fẹ́ kó o mọ̀ dáadáa pé I want you to know fully well that Ọlọ́run kò fẹ́ mọ irú àyè tó o wà the Lord does not want to know the position you're in. bóyá olówó You might be rich bóyá o wà nípò pàtàkì or you might be wealthy tàbí o jẹ́ ní iyì láwùjọ or you are respected in the society. ìjòyè ni ọ́ ni tàbí ọba You're a chief or a king. ìránṣẹ́ Ọlọ́run ló jẹ́ pẹ̀lú You might be a servant of ní God ìwọ̀n ìgbà tó o bá ṣì wà láàyè for as long as you still exist on earth, láyé àti ní àyè rere even on earth and in good position. rántí ọjọ́ ìbí rẹ o Remember the day you are being born. màmá ọjọ́ ìbí Mother. ṣe pàtàkì It is important to remember the day you were being born. ọjọ́ ìbí ṣe kókó Your birthday is ẹ̀yin important. olùfẹ́ Beloved, ohun kan ṣoṣo nìyí tá a fún ọ lórí ọ̀fẹ́ this is one thing you've given ní God, you've ìgbà tó given ṣì the wà grace láàyè for as long as you still àti live láàyè ara rẹ and you still exist. ẹgbẹ́ ẹ̀yin ènìyàn yìí Listen, people, lọ́jọ́ tó o bá ti kú whenever you die, o ò tún mọ ohun tó ń ṣẹlẹ̀ you mọ́ don't know. Ọlọ́run ń béèrè ọpẹ́ rẹ. The Lord asks for your thanks. Ọlọ́run ń béèrè ọpẹ́ lọ́wọ́ rẹ The Lord is asking fún àánú rẹ̀ for His mercy, fún ààbò rẹ̀ for His protection, fún oore àìdíyelé for His priceless láti gift. ọjọ́ kìíní tí a ti lóyún rẹ From the day you were being fún oṣù conceived, mẹ́sàn-án ó ṣe ààbò rẹ lórí ìyá rẹ for 9 months, He títí bí a bí bí ọ láti protected you in your ìrákòrò parents, till the day you are being títí di born, ọjọ́ òní tí ò rántí ọjọ́ ìbí. till this very day you are remembering. your mẹ́lẹ̀ birthday. gbàgbé o mi máa lè gbàgbé o oore Olúwa àánú Olúwa lórí mi pọ̀ mẹ́lẹ̀ gbàgbé o no beat gbogbo ẹ jẹ́ ká kọrin mẹ́lẹ̀ gbàgbé o mi máa lè gbàgbé o oore Olúwa àánú Olúwa lórí mi pọ̀ mẹ́lẹ̀ gbàgbé o ẹ má ṣe gbàgbé o ọ̀pọ̀ tajọ bí ọ̀wọ́n yarọ mama gbàgbé o àwọn tọ́jọ bí ọ̀wọ́n yodi má gbàgbé o ọ̀pọ̀ àwọn tọ́jọ bí ọ̀wọ́n ti kú ṣùgbọ́n fún àánú rẹ mi ò lè gbàgbé ní tèmi mi ò lè gbàgbé o mi ò lè gbàgbé o oore Olúwa àánú Olúwa lórí mi pọ̀ mẹ́lẹ̀ gbàgbé o. ẹ jẹ́ ká kọ́wọ́ wa méjì sókè ẹ jẹ́ ká yin Ọlọ́run nítorí ohun tó jẹ́. Give thanks to God for what He is. máa yin ọba àwọn ọba. Continue to praise the King ẹ of jẹ́ ká fi Kings. ìyìn fún Ọlọ́run Elijah Ayọ̀délé. Continue to praise the God of Elijah. ó tún dá ọmọ wá sójú ọ̀nà àdúrà yìí. For He has given you the Ní confidence ọba àwọn ọba. today. Praise the King of ní Kings. kìnìún ẹ̀yà Júdà. Praise the Lion of the ní tribe of ẹ̀mí Judah. àwọn wòlíì. ní Ọlọ́run Elijah lórí òkè mímọ́ yìí. fi ọpẹ́ fún. kì í mú ẹ̀jẹ̀ ewúrẹ́. kì í jẹ́ ẹran màlúù. ọpẹ́ ló ń jẹ rẹ o. ẹ̀yin kúkú lọ́lọ́run wa. mi ò lè gbàgbé o mi ò lè gbàgbé o oore Olúwa àánú Olúwa lórí mi pọ̀ ẹnìkan ṣàmì méje nítorí oṣù keje yìí nítorí Ọlọ́run ìpè Ayọ̀délé rán mi sí Ọlọ́run pé ó yá wọnú àṣeyọrí ńlá.
ẹ jẹ́ ká jókòó. Let us all be seated. Ní ìwọ̀n ìgbà tó o bá ń bẹ láyé àti ní ààyè. For as long as you're still ill and healthy, Máa dúpẹ́. give thanks. 3. Ọjọ́ tí a bá kú. Thirdly, the day you die. Àwọn ènìyàn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ ikú. A lot of people don't want to hear about death. Kí a má tan ara wa jẹ. Let us not deceive ourselves. Ẹ̀yin ọmọ Ọlọ́run. Children of Ní God, ìwọ̀n ìgbà tá a ti bí wa ní ọjọ́ kan. for the cause that we are being born, Ìgbà kan náà yóò dé. the time will come, A ó kú. we will die. A ó kúrò nínú ayé òṣì òun ẹ̀ṣẹ̀ We yìí. will leave this world of troubles. Ní ọjọ́ náà, On that day, èmi àti ẹ̀yin, all of you, a ó wá padà sínú erùpẹ̀ wa. will return Gẹ́gẹ́ bí a ti kọ́ nínú Bíbélì pé just as we've learnt in the nínú Bible. erùpẹ̀ sáà ni a ti mú wa wá. We have been created Ní out of ọjọ́ sand. kan, a ó And padà on a particular síbẹ̀. day, we will return to that Psalm earth. 90 verse 3. Ìbéèrè mi nìyí. This is my question. Bí a ti ń yọ ayọ̀ ńlá lónìí. As we are filled with joy today, Tí onírúurú ọlọ́jọ́ ìbí oṣù June, May, April tí a wọ aṣọ olówó iyebíye tí à ń jó tí inú wa ń dùn. and we are fully dressed and giving thanks for our birthday. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, For this reason, ọjọ́ ayọ̀ kan ṣì ń bọ̀. there is a day of joy that is yet to come. Ọjọ́ ayọ̀ kan tí kò lè dàbí ọjọ́ òní tó tún dára ju ọjọ́ òní A day lọ. of joy that is better than that of A ó today. pa wá láradà ní ọjọ́ náà. We will be transformed on that day. A ó de wa ní adé ògo. We will be crowned. A ó wọ̀ wá put ní on the aṣọ crown àlà of glory, funfun. and we will be put. And we will be Gbogbo put. wa yóò wá wọ agbádá aṣọ àlà. A ó máa jó níwájú ìtẹ́ ọ̀dọ́ àgùntàn náà. Olùfẹ́, Beloved, ṣẹ́yìn yóò wà níbẹ̀ ní ọjọ́ náà. will you be there on that particular day? Ẹ̀yin ọmọ Ọlọ́run. Children of God, Ọjọ́ ayọ̀ náà mà fẹ́rẹ̀ dé tán. this day of joy is about to come. Ọjọ́ mélòó ló kù tó ti lò láyé? How long do you still have left on earth? Ọjọ́ mélòó ló tún kù tó fẹ́ lò sí? How long will you still spend on earth? Ronú lórí ọ̀rọ̀ ikú tí mò ń bá ọ sọ lónìí. Ruminate over this issue of death I'm telling you. Bó o ti ń today. yayọ̀ ọjọ́ òbí, As you are joyful for your máa birthday, rántí ọjọ́ ikú. you should remember the day you will die. Ẹ gbọ́ èyí dáadáa. Listen attentively. Ọjọ́ ayọ̀ náà ń bọ̀. A day of joy is coming. Ọjọ́ ayọ̀ náà fẹ́rẹ̀ dé. The day of joy is about to come. Ọjọ́ àwọn àyànfẹ́ tí wọ́n ti fojú sọ́nà fún. A day that the beloved has been expecting. A ó ṣe ìgbéyàwó ti ọ̀dọ́ àgùntàn. You will get married, and that will be of the Gbogbo Lamb. ọjọ́ ayẹyẹ wa nínú ayé yóò wá pin. All our joyful days on earth will come to an end. Ẹ gbọ́ èyí. Listen to this. A kì í lọ ṣiṣẹ́ lọ́hùn-ún. We don't go there to work. Tẹ́lọ̀ ṣiṣẹ́ kó tó lè rí aṣọ yìí rán. Ìjọ Ọlọ́run pàápàá ṣe làálàá kí ọjọ́ òní Church tó has dùn báyìí. struggled for this day to be successful. Ṣùgbọ́n gbọ́ mi dáadáa. Listen to me. Ohun tó ṣe nígbà ayé rẹ yìí ni ó The thing ṣètò you've ilé ibi done tí ò ń lọ. will make preparations for where you're Bí mo going. ti rí wa tí ojú wa ń dán, As I can see that we are all tí a rẹwà tí à ń yayọ̀ ọjọ́ ìbí. and we are all filled with birthday Ǹjẹ́ ẹ ti celebrations. ṣètò sílẹ̀ fún ìgbéyàwó ti ọ̀dọ́ àgùntàn? Have you made preparation for this? Ayẹyẹ nínú ayé yìí kò ní tó. All celebrations on earth will not be Kí ni ó enough. dàbí ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn? It will be like the marriage of a Níbi tí lamb wọn kì í ṣiṣẹ́ fún, where they don't work níbi tí wọn kì í ṣe làálàá fún. and you won't struggle for. Ṣùgbọ́n wọ́n ti ṣètò sílẹ̀ níbẹ̀ fún èmi àtẹ̀yìn. But they've made preparations Tá a there ti for gbé you nílé and ayé I yìí ṣiṣẹ́ ibẹ̀. that we've worked for it on earth. Olùfẹ́, Beloved, ọjọ́ ayọ̀ ni ọjọ́ náà yóò jẹ́. the day will be a day of joy. Ẹ jẹ́ ká làkàkà. Let us make effort. Ẹ jẹ́ ká sa gbogbo ipá wa Let us put in all of our láti efforts ṣiṣẹ́ to work fúnlé ológo yìí. for this glorious Ẹ day. gbọ́ orin mi yìí. Listen to this song. Until I reach my home, until I reach my home, I will never stop my journey halfway. Until I reach my home. Ẹgbọ́n Listen. tó o bá ṣayẹyẹ ọjọ́ ìbí láyé tó o ṣèyàwó láyé tó o pàdánù get ìgbéyàwó married. ti ọ̀dọ́ àgùntàn. And lose that of the Á lamb. jẹ́ pé o ò ní èrè kan láyé. That means you don't have any profit on earth. Ṣùgbọ́n But bó o ti ń ṣayẹyẹ ọjọ́ ìbí lónìí as you are celebrating your birthday tí ò ń jó today tí ò ń yọ̀. and you're filled with joy, Bí o ti ń ṣayẹyẹ ìgbéyàwó as you celebrate your tó jẹ́ marriage, ọjọ́ kan tí inú rẹ̀ dùn púpọ̀. and that happens to be a day you're filled Máa with ní joy, lọ́kàn rẹ wípé have it in your mind. ọjọ́ ayọ̀ kan ṣì ń bọ̀. There is a day of joy that A is ó yet to pa mí come. láradà kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ òṣì You yìí. transit from this A ó world ṣe of trouble ìgbéyàwó ti ọ̀dọ́ and àgùntàn. you get married, and that will be of the lamb. Olùfẹ́, Beloved, bí ojú wa ti ń dán tó,
ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ wa pé ǹjẹ́ a ti bí àtúndí nínú Kristi Jésù. Are we born again in Jesus Christ? Pastor kọ́ ni mò ń bá ọ sọ o. I'm not talking to a pastor. Ajíhìnrere kọ́ ni mò ń bá ọ sọ o. I'm not addressing you as an evangelist. Èmi ni mo lè kọ acapella láàrin àwọn akọni kọ́ mò ń bá ọ sọ. I'm not addressing you as a good Èmi chorister. tẹ̀ ni mo gbówó ńlá lẹ̀ tí bàbá Elijah Ayọ̀délé fi ń ṣiṣẹ́ ìránṣẹ́ ìyẹn kọ́ ni mò ń bá ọ I'm sọ. not addressing you for O as bá wealthy àtẹ̀jẹ́ as you are. GGO bí wọ́n ṣe pè mí lẹ́ẹ̀kan ìyẹn kọ́ ni mò ń bá ọ Even sọ. if you happen to be the GO. Ẹ jẹ́ ká I'm lọ not nínú addressing ìwé this. ìfihàn. Let's look into Bí the a book ti of kọ sílẹ̀. Revelation. Ẹ jẹ́ sáré wo ìfihàn orí kọkànléníogún ẹsẹ̀ ìkíní dé ìkeje. Revelation chapter 21 from verse 1 to 7. Yeah. Àgọ́ Ọlọ́run wà pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Mama. Òun ó sì máa bá àwọn gbé. Yeah. Òun ó sì máa jẹ́ ènìyàn rẹ̀. Àti Ọlọ́run tìkára rẹ̀. Yóò sì máa jẹ́ Ọlọ́run fún wọn. You will be Ẹ God gbọ́, to them. Listen. ní ìgbéyàwó tí ọ̀dọ́ àgùntàn yìí. But as per this marriage that is of the Lamb, Níbi tí wọn kì í ṣiṣẹ́. for where you don't have to work, Níbi tí wọn kì í ṣe làálàá. where you don't struggle, Ẹ pariwo àmì níbí, a ó ríra níbẹ̀ lọ́jọ́ you náà. will meet there on that day. Ẹ lè ṣe jù bẹ́ẹ̀ níbẹ̀, a ó ríra níbẹ̀ lọ́jọ́ náà. You will meet there on this very day. Akọrin láyé òtún akọrin bóyá ẹ lè ṣàmì, a ó ríra níbẹ̀ lọ́jọ́ náà. Ẹ̀yin ará nínú Olúwa. Beloved in Christ, Ọjọ́ ayọ̀ náà fẹ́ẹ̀ dé the tán. day of joy is about to come. Ẹ jẹ́ ká wo onírúurú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè àgbáyé báyìí. Let us look at happenings Nígbà around tí àwọn the ìjọba world. orílẹ̀-èdè kan bá fọwọ́ sí pé nínú òfin ìlú àwọn kọkùnrin máa fẹ́ ọkùnrin. When a country legalizes same-sex Nínú òfin ìlú marriage, àwọn kóbìnrin máa fẹ́ obìnrin. their own constitution, Nínú that ìjọba females ìlú should kan get tí married to àwọn each other. olórí wa sọ wípé kí wọ́n máa gbé ọmọ ọdún mẹ́jọ ní ìyàwó. Where a particular country Ṣé a mọ̀ getting pé a married ti ń to padà sí children. ayé Sódómù àti Gòmórà? Are we not going back to the time Kristi of fi Sodom ẹsẹ̀ rẹ̀ and múlẹ̀ Gomorrah? wípé The Christ has nígbà confirmed tí ẹ it bá ń that gbọ́ irú nǹkan báwọn yìí, for the moment you hear things nígbà náà like ni ọjọ́ ayọ̀ náà súnmọ́ this, etílé. then you know the day of joy is Ẹ palẹ̀ near. ọkàn yín mọ́. You should prepare your À ń lo heart. ayé yìí yóò gbó bí aṣọ. You will À make ń use pàrọ̀ of rẹ̀ it bí ẹ̀wù. and we will change Ṣùgbọ́n it ilé and ológun clothes. kan wà. But there's a glorious Ọjọ́ ayọ̀ day. náà tó ń bọ̀. The day of joy is Ọjọ́ tí ò about sí to ń ta come. lè fi wé. There's a day that you Ọjọ́ can't ayọ̀ compare ńlá to. ni. It's a great Ẹ jẹ́ day. kí èmi àtẹ̀yìn ká ṣètò ọkàn ara wa sílẹ̀. Let us Bí o kò bá tí ì gba Jésù ní Olúwa àti if you've olùgbàlà not rẹ, accepted Christ as your yára gbà ní Savior, Olúwa àti olùgbàlà lónìí o. accept him as your Lord. Bí and àtúnbí Savior nínú rẹ̀ today. pẹ̀lú. You should be born again in Jẹ́ kí him. orúkọ Jésù yìí jẹ́ pàtàkì nínú ayé rẹ. Let the name of Jesus be Máa rántí important ọjọ́ in ìbí your rẹ life. kó máa dúpẹ́. Remember the day you have been born Rántí and ọjọ́ give thanks. ìgbéyàwó rẹ kó o dúpẹ́. Remember the day you got Máa married and rántí give ọjọ́ thanks. ọkú rẹ pẹ̀lú. And remember the day you will Màmá die. bàbá, a ó kú ní ọjọ́ kan. We will die on a ká particular dìde day. dúró. Let us rise to our feet. Gba àdúrà yìí. Pray. Ọgbẹ́ àdá ìjìnà kan tí wọ́n dá mi. Èyí tí kò ní máa jẹ́ rántí ọjọ́ ìbí mi. Lónìí, Ọlọ́run Elijah ó yá wo ọgbẹ́ náà sàn. Ẹ jẹ́ gbàdúrà. Gbà dáadáa, gbà dáadáa, gbà dáadáa, gbà dáadáa. Ọgbẹ́ àdá ìjìnà kan tí wọ́n dá mi. Èyí tí ò jẹ́ kí n máa rántí ọjọ́ ìbí mi. Ọlọ́run Elijah Ayọ̀délé ó yá wo ọgbẹ́ náà sàn. Lórúkọ Jésù, wo ọgbẹ́ náà sàn. Lórúkọ Jésù, wo ọgbẹ́ náà sàn. Lórúkọ Jésù. Jésù Olúwa wa. Amen. Ìkejì dàbí rẹ̀. Àwọn ọlọ́jọ́ ìbí ni mo torí rẹ̀ mú point of prayer yìí wá. Ẹ jẹ́ pariwo ju tàwọn tó wá bá wa dúpẹ́ lọ. Gbogbo ìṣòro àti ìdánwò tí ò ní jẹ́ kí n rántí ọjọ́ àbí mi kí n dunnú. Ẹ̀yin ìṣòro bẹ́ẹ̀ kí lẹ̀ ń dúró ṣe ó yẹ jáde pẹ̀lú iná ẹjọ́ gbàdúrà. Jésù ọmọ Ọlọ́run gbogbo ìṣòro àti ìdánwò ètò ò ní jẹ́ rántí ọjọ́ àbí mi kí n dúpẹ́ kí lẹ̀ ń dúró ṣe ó yẹ jáde 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 jáde. Jésù Kristi Olúwa wa. Amen. Amen. Rú ẹbọ ọpẹ́ sí Ọlọ́run kí o Make sì sọ sacrifices ẹ̀jẹ̀. Ẹ jájọ wí of bẹ́ẹ̀. to the Lord. Say that with me. Èmi ò gbọ́ yín dáadáa. Èmi ò gbọ́ yín dáadáa o. Èmi ò gbọ́ yín dáadáa. Ọkùnrin alàyè kan tí ò sí ní General Hospital ni mo fẹ́ ká ṣe nǹkan yìí. Ọlọ́jọ́ òbí kan tí wọn ò gbé sí ẹnu ọ̀nà bíi máa retí bàbá wa wòlíì pé ó dìgbà tí wọ́n bá da òróró lé lórí kó tó dìde nítorí àìsàn wárápá ni mo fẹ́ ká ṣe nǹkan yìí.
tọwọ́ rẹ bọnú àpò rẹ kó o mú owó tó bá tóbi jù jáde níbẹ̀ ká gba àdúrà kẹta. Mo ti ń lọ nítorí àkókò mi. Gbogbo ẹ̀yin ènìyàn tí ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi. Ẹ ní rí pípa kùpọ̀ nílẹ̀ kẹ́ ẹ sáré lé pé owó ni o. Ẹ jẹ́ gbàdúrà kẹta yìí. Ó pariwo orúkọ Jésù tó gbogbo ìtókù ayé mi ọpẹ́ ni mo fẹ́ máa dú. Gbogbo ìtókù nínú ayé mi ọpẹ́ ni mo fẹ́ máa dú. Màmá bàbá ẹ jẹ́ pariwo àdúrà yín dé o. Orúkọ Jésù gbogbo ìtókù nínú ayé mi ọpẹ́ ni mo fẹ́ máa dùn. Ọlọ́run Ayọ̀délé Èláìjà gbogbo ìtókù nínú ayé mi ọpẹ́ ni mo fẹ́ máa dùn. Ọpẹ́ ni mo fẹ́ máa dùn o. Ọpẹ́ ni mo fẹ́ máa dùn. Ọpẹ́ ni mo fẹ́ máa dùn o. Ọpẹ́ ni mo fẹ́ máa dùn. Ọpẹ́ ni mo fẹ́ máa dùn o. Ọpẹ́ ni mo fẹ́ máa dùn o. Jésù Olúwa wa. Gbogbo ènìyàn jáde ju wa ká máa ṣàmì ńláńlá orúkọ Jésù. Ẹja sọ àmì yẹn di torí òkè àmì cathedral láṣẹ orúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀yin ọmọ lọ́jọ́ ìbí April May June kí àmì yín yẹn kó tayọ ti gbogbo ènìyàn orúkọ Jésù. Ọlọ́run májẹ̀mú àti ìpè. Ọlọ́run orí òkè aláṣeyọrí. Ọlọ́run wòlíì àgbà Èláìjà Ayọ̀délé. Bí ẹ bá rán mi tòótọ́ torí mo wá lónìí gẹ́gẹ́ bí ikọ̀ Ọlọ́run láti bá yín ṣe ìdúpẹ́ ayẹyẹ ọjọ́ ìbí yín. Ẹ̀yin ọmọ oṣù April, ẹ̀yin ọmọ oṣù May, ẹ̀yin ọmọ oṣù June àti gbogbo ẹbí àtijọ́ Ọlọ́run tá a kórajọ láti bá yín dúpẹ́. Mo gbàdúrà fún yín orísun ìkorò tí kìí jẹ́ kẹ́nìyàn dúpẹ́ lọ́jọ́ ìbí rẹ̀ ó yẹ gbé dànù. Mi ò gbóhùn ènìyàn kan bẹ́ẹ̀. Gbogbo ìṣòro tó dojúkọ ayé rẹ tí ò ní jọ láyọ̀ láti dúpẹ́ lọ́jọ́ ìbí kí lẹ̀ ń dúró ṣe ó yẹ gbiná dànù. Ọlọ́jọ́ ìbí kan mo fẹ́ kó ṣàmì àdúrà yìí. Ẹ̀yin ọmọ oṣù April, ẹ̀yin ọmọ oṣù May, ẹ̀yin ọmọ oṣù May àti June gbogbo wa tá a kórajọ àtijọ́ Ọlọ́run tá a bá yín dúpẹ́ lónìí bẹ́ẹ̀ bá rí àmì yẹn pariwo lóhùn òkè gbogbo èyí tó kù lọ́jọ́ ayé yín ọjọ́ ọpẹ́ ni yóò máa jẹ́. Ọdún yìí ń sáré tètè lọ sópin. Ìjọ cathedral yìí àti gbogbo area branches tó kù mo gbàdúrà tí ọdún 2015 yóò fi parí ẹ̀ ní pèmí kí n wá bá yín sìnkú. Gbogbo àwọn ènìyàn tí ìgbéyàwó wọn ti mẹ́hẹ́ ó yá gbé ìrànlọ́wọ́ ńlá dìde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe ìgbéyàwó yẹn mo sọ tẹ́lẹ̀ gbogbo ìṣòro tàbí ìdánwò tí ń ba ìgbéyàwó jẹ́ kí lẹ̀ ń dúró ṣe nítorí Ọlọ́run Ayọ̀délé ó yẹ ẹ bá iná jáde. Ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde, ẹ jáde láti ọjọ́ òní lọ. Ẹ̀yin ènìyàn tí ẹ ṣe ọjọ́ ìbí lónìí ní ìwòye àmọ́dún Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì bẹ́ẹ̀ bá fi ṣẹ́nà mi lórúkọ Jésù Kristi ayọ̀ yín kó pọ̀ ju ti ọdún yìí lọ. Ó rere gbogbo tí ó dùn yín nínú tẹ́ ẹ tún pè mí pé pásítọ̀ Lowo lábẹ́rí lámọ̀dún ó yá kó máa ṣẹlẹ̀. Mo rò bí ẹ lè ṣàmì kó máa ṣẹlẹ̀. Ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ kó máa ṣẹlẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ìkẹ́ni sì fún Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́ ní ká fi ògo èèyàn lá fún láé àti láéláé. Ẹ jẹ́ kí a fún wọn ní àtẹ́wọ́ ní orúkọ bàbá wa nínú Olúwa àti gbogbo ọmọ ìjọ ajíhìnrere ti ẹ̀mí ọba àwọn Júù a dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá sí àárín wa láti wá fi oúnjẹ mi bọ́ wa. Ọlọ́run nínú àánú rẹ̀ á tó máa sọ agbárin di ọ̀tun. Ẹ ṣé púpọ̀. Fún mi lágbára kí lè.